lọ sórí Play Store. Tẹ́ bá ti dórí Play Store, ẹ wo search ìsàlẹ̀ yìí, ẹ tẹ search òkè, ẹ tẹ Tonkeeper. Lọ́dọ̀ tí yín ó máa gbé wá báyìí. Ṣé rí pé open ló wà lọ́dọ̀ tèmi, install ló máa wà lọ́dọ̀ tí yín. Tẹ́ bá ti wá install ẹ̀, ó yẹ yín tó bá ti kọ open, ẹ tẹ open. Ṣé rí lọ́dọ̀ tèmi, ó ti èmi ti set tèmi, but ẹ jẹ́ ká create another one ká fi ṣe test run. So tó bá ti wá rí báyìí lọ́dọ̀ tí yín, tẹ́ ti tẹ create wallet, new wallet àbí nǹkan. So tó bá ti gbé wá báyìí, ẹ change ẹ̀ sí orúkọ nǹkan tẹ́ fẹ́ lò fún yẹn. Ìyẹn business tẹ́ ń lò, tẹ́ fẹ́ connect ẹ̀ mọ́ yìí, ẹ change ẹ̀ lọ́dọ̀ yín torí èmi ti ṣe kó má bàa di méjì lórí bí ni mi ṣe fẹ́ lò. So ẹ jẹ́ kí n pè ní àwo nìyẹn. So ẹ tẹ complete. So a ní kẹ́ fi pin sí, ó ti yé yín. Ẹ fi pin nọ́mbà 4 tẹ́ ẹ gbọ́dọ̀ gbàgbé, tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe mistake ẹ̀. Ẹ fi sí ibi tó bá ti béèrè, ẹ fi sí kìíní, ẹ tẹ continue. A gbé ibòmí wá, ẹ repeat pin nọ́mbà 4 yẹn, ẹ tẹ continue. A gbé yín pé ó ti register. Now ẹ wá sí ibi tí kí wọ́n ń pè backup your recovery phrase, ẹ tẹ̀, ẹ ti rí ó kọ backup manually. Ẹ click continue, ẹ ti rí, ẹ jẹ́ fi hàn yín ṣe rí, ẹ tẹ backup manually, ẹ tẹ continue. Pin yín ló máa béèrè tàbí kí wọ́n ń pè ẹ̀yin tẹ́ bá ń lo fingerprint, á béèrè ẹ fi fingerprint sí. So a gbé recovery phrase 24 yìí, a gbé wá, ó ti yé yín. So 24 tó gbé wá yìí, ẹ kọ sínú big note, má kọ sínú jotter, sínú sheet of paper tó máa sọnù. Mú big note kọ lẹ̀ bó ṣe kọ 1 2 3 4 5 títí tó bá fi kọ tán. Ó dẹ̀ tún lè ṣe kí ni, ó tún lè screenshot ẹ̀. Ìyẹn tó bá gbà kò gbà, kò gbà. So o lè ṣe bẹ́ẹ̀ yẹn. Nítorí ó máa ní ìdí ẹ̀, bó ṣe kọ́ yẹn ń sìn, ó máa ní ìdí ẹ̀. Ó ti yé, ẹ jẹ́ kí n fi hàn yín bí a ṣe máa ní ìdí ẹ̀ o. So tó bá ti kọ́ tán, tẹ check backup rí. So ti rí pé ó ń sọ fún ẹ pé bó ṣe wà ní nǹkan tó wà ní number 1 ẹ, nǹkan tó wà ní number 1 ẹ, ó ní kó kọ jáde. Kí dẹ̀ ló wà ní number 1? Nǹkan tó wà ní first one yẹn, type ẹ̀ síbẹ̀. Ó ti rí, wà tẹ next. Kí ló wà ní number 3? Kí ló wà ní number 17? Ẹ ti rí, then wà tẹ done. Tó bá ti wá ṣe tán, ó ti wà pa, ẹ ti secure ẹ̀ nìyẹn, kò jù bẹ́ẹ̀ lọ.